pé kó lè da. àwọn obìnrin tó ṣe tán. tó ṣe tán tí òun lélẹ̀ wọn ò káàkiri wọn ò dààmú gidi wọn ò ṣiṣẹ́ lábẹ́ èèyàn kan. bẹ́ẹ̀ni. wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá kó ṣe kí ni. kó dá dúró káwọn dẹ̀ lè ṣiṣẹ́. káwọn lè ṣiṣẹ́ iṣẹ́ ọ̀gbìn ṣẹ́rí báyìí nílùú Ìjàkáòkè. àwa là ń supply àwọn Èkó tí ò bá sí supplier kò sí oúnjẹ jíjẹ. kò sí oúnjẹ jíjẹ. àwọn Fúlàní ìṣekúṣe ló ń ṣe pẹ̀lú àwọn ọmọ Yorùbá. wọ́n ti balẹ̀ wa jẹ́. ẹ wò ẹbí táwọn ìyá wa wà. àwọn náà jẹ́ ká kọ́lé náà jẹ́ ká ra mọ́tò náà jẹ́ ká ṣe kankan. àwa náà ń gbìyànjú bẹ̀tí nígbà táwọn gbà fún wa gbogbo oko wa náà ti bàbàjẹ́. wọ́n ti bàjẹ́. o kàtàbàtà àdẹ̀ ń gbìn náà lélẹ̀. àwọn ẹran ló wá jẹ́ láyé báyìí. àwọn olóńgbò kò ń jẹ. àwọn Fúlàní ni àwọn Fúlàní náà ń bà á jẹ́ wọn ò jẹ́ kankan. irú ìgbàdo tó mi gbìn nínú ọdún yìí wọn ò jẹ́ kí ilé mú wọn ti bà gbogbo ẹ̀ jẹ́ bíi 3 acres 7 acres tí mo gbìn mọ́tò ni mo lò tán fi pílà oko ẹ̀ wọ́n ti bà gbogbo ẹ̀ jẹ́ kò sí nǹkan kan bíbẹ̀ wọ́n ti bà ayé gbogbo ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tí mo kàn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé oore tọ́lọ́run fún mi pé mo ń ṣiṣẹ́ ní irú Edo State yẹn mo ń lo kòkòkò òun náà ló jẹ́ kí n máa ṣe kí n máa lé díẹ̀ bẹ́ẹ̀ gbogbo owó tí mo fowó tí mo fi ní Ìjàkáòkè nílẹ̀ Yorùbá tí mo fowó ṣe wọ́n ti bàjẹ́ àwọn Fúlàní. ìgbàdo kò sí mi ò nígbàdo mi ní kankan mi ò gàrí tí wọ́n ṣe yìí náà mo padà lọ fowó rà mo gbé fún àwọn àǹtí mi pé kọ́ máa fi ṣe kí ni kọ́ máa fi mọ́lẹ̀ because ọkọ àwọn àǹtí mi ọkọ wọn ti ṣaláìsí bẹ́ẹ̀ tí mi ò fẹ́ kán wà lásán kán máa jẹyàn burúkú ní ìgboro kán máa bẹ́ẹ̀ni kán máa fojú burúkú máa wọ̀ kán máa bà ìlú jẹ́ ló jẹ́ kí n máa lọ.